Ẹ kú dédé wòyí o. Ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Obofaleye. Àjọ tí ó ń rí sí ìdánwò àti wọlé sí ilé ẹ̀kọ́ gíga gbogbogbò ní orílẹ̀-èdè yìí, the Joint Admission and Matriculation Board (JAMB), ti sún ọjọ́ fífi èsì ìdánwò ti post-UTME àwọn akẹ́kọ̀ọ́ tí ọjọ́ orí wọn kéré sí iye ọmọ ọdún tí òfin ilé wa ti là kalẹ̀ láti pé kí ó tó ṣe ìdánwò àti wọlé ẹ̀kọ́ gíga ti ọdún 2025. Agbẹnusọ fún àjọ JAMB Fibian Benjamin ni ó kéde fífi ọjọ́ kún náà ní Ọjọ́bọ̀ nínú àkọsílẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tí ó sọ. Benjamin wá ṣàlàyé wípé ìpinnu yìí wáyé pẹ̀lú àjọṣepọ̀ àwọn ilé ẹ̀kọ́ gíga tí ọ̀rọ̀ náà kàn àti pé àwọn ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí gbogbo ilé ẹ̀kọ́ gíga náà. Ó tún wá sọ ohun tí ó ṣe àkíyèsí rẹ̀ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé èsì ìdánwò SSC èyí tí ìgbìmọ̀ àpapọ̀ ìdánwò National Examination Council gbé jáde síta ní ọjọ́ 17 oṣù kẹsàn-án September 17, síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀kọ́ gíga ni kò tíì fi tiwọn ránṣẹ́. Benjamin tún wá rọ gbogbo àwọn ilé ẹ̀kọ́ tí ọ̀rọ̀ náà kàn láti tètè fi ránṣẹ́ láì dá ọjọ́ sí mọ́. Ó tún wá ṣàlàyé síwájú pé nínú ilé ẹ̀kọ́ gíga 71, 23 ni ó kùnà láti fi tiwọn ránṣẹ́ ní ọjọ́ tí wọ́n fún wọn, èyí tí ó jẹ́ ọjọ́ 15 oṣù kẹsàn-án September 15. Ó tún wá fi kún àlàyé rẹ̀ wípé wọ́n ti pàṣẹ fún gbogbo ilé ẹ̀kọ́ ti ìjọba láti tètè fi ránṣẹ́ sórí ẹ̀rọ Central Admission Processing System kí ó tó di 30 nínú oṣù kẹsàn-án September 30. Kí àwọn ilé ẹ̀kọ́ aládàáni náà ti fi tiwọn ránṣẹ́ kí ó tó di ọjọ́ 29 oṣù kẹwàá October 31. Ìgbésẹ̀ yìí gbọ́dọ̀ wáyé kí àwọn tètè yanjú ètò ìwíwọlé sí ilé ẹ̀kọ́ gíga àwọn akẹ́kọ̀ọ́. Benjamin wá dárúkọ àwọn ilé ẹ̀kọ́ gíga náà, àwọn bíi ilé ẹ̀kọ́ gíga ti ìpínlẹ̀ Èkó èyí tí ó wà lókè téńté tí akẹ́kọ̀ọ́ tí iye ọdún wọn kéré jẹ́ 39 39. Lẹ́yìn náà ló tún kan ilé ẹ̀kọ́ gíga 9 ti ìlú Àbújá èyí tí àwọn akẹ́kọ̀ọ́ wọn jẹ́ 18 àti Nnamdi Azikiwe University jẹ́ 15. Àwọn ilé ẹ̀kọ́ gíga mìíràn ní University of Abuja ní tiwọn jẹ́ 12, University of Uyo 9, Federal University of Technology Owerri jẹ́ 8 àti David Umaru Federal University of Health Science Uburu jẹ́ 6. Agbẹnusọ ti ìgbìmọ̀ náà wípé gbogbo iye àwọn akẹ́kọ̀ọ́ tí ọ̀rọ̀ náà kàn tí wọ́n sì ṣẹ́kù ó jẹ́ 135 nínú ilé ẹ̀kọ́ gíga 23. Àjọ JAMB ti kọ́kọ́ sọ ní oṣù kẹjọ August wípé àwọn yóò ṣe àyẹ̀wò ìdánwò pàtàkì fún àwọn akẹ́kọ̀ọ́ yìí tẹ́lẹ̀ nítorí pé ọ̀gá àgbà ti àjọ JAMB Ọ̀jọ̀gbọ́n Ishaq Olóyèdé ṣàlàyé wípé àwọn ìgbìmọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀rọ ni yóò ṣe àyẹ̀wò ìdánwò pàtàkì náà fún àwọn akẹ́kọ̀ọ́ tí ọ̀rọ̀ náà kàn ní àárín 20 àti ọjọ́ 26 oṣù kẹsàn-án September 22 to 26 ní àwọn ibùjókòó ìdánwò pàtàkì ní ìpínlẹ̀ Èkó, Àbújá àti Òwèrì nítorí pé ó ṣe àkíyèsí pé àwọn akẹ́kọ̀ọ́ yìí jẹ́ 41,027 tí wọ́n jókòó ṣe ìdánwò JAMB ti ọdún 2025, ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ díẹ̀ tí wọ́n lé ní 500 ni wọ́n ti kọ́kọ́ yege ní ìpele àkọ́kọ́ tí wọn yóò sì tún tẹ̀síwájú ní ìpele kejì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ọmọ ológun kan ti orílẹ̀-èdè yìí tí ó ṣiṣẹ́ lábẹ́ iléeṣẹ́ ológun ti ìpín kẹta 3 Division of the Nigerian Army ní ìlú Jos, ìpínlẹ̀ Plateau, Lukman Musa ni wọ́n ti dájọ́ ikú fún nípa yíyẹgi fún hanging ní ilé-ẹjọ́ ti General Court Martial ti Maxwell Kobe Cantonment lórí ẹ̀sùn ìpànìyàn tí ó pa ọkùnrin awakọ̀ kẹ̀kẹ́ tricycle Abdulrahman Isa ní ìlú Azere ti ìpínlẹ̀ Bauchi. Musa ni wọ́n ṣe ìdájọ́ ikú fún lórí ẹ̀sùn jíjẹ̀bi ẹ̀sùn pípa awakọ̀ kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta àti wíwà níkàáwọ́ rẹ̀ ohun ìjà tí kò bófin mu, èyí tí Brigadier General Hafiz Bello, ààrẹ ilé-ẹjọ́ 3 Division Nigerian Army General Court Marital dá ní Ọjọ́bọ̀ tí í ṣe ọjọ́ 18 oṣù kẹsàn-án September 18 ọdún 2025. Ìṣẹ̀lẹ̀ náà kò ṣẹ̀yìn bí ẹnìkan tí wọ́n mọ̀ sí Ọba ṣe fi ẹ̀tàn pé Isa wọlé sínú ilé rẹ̀ lábẹ́ pé kí ó wá bá òun kó àwọn ẹrù òun. Ìwádìí tún wá ṣe àfihàn rẹ̀ wípé ṣe ni Musa la nǹkan bí igi mọ́ ọ lórí tó wá yí lọ́rùn pa.
níbi tí wọ́n ti ń gbìyànjú láti ṣe ìwà ibi wọn. Ní òkú òru ni Musa gbé òkú Isa sínú àpò tí ó sì lọ jù ú sí àárín abúlé Shira àti Yara. Lẹ́yìn ìgbà díẹ̀ ni wọ́n ta kẹ̀kẹ́ ọkùnrin náà. Ilé-ẹjọ́ tún rí àwọn ìbọn olóró tí ó jẹ́ 34 rounds 7.62mm èyí tí kò ní àṣẹ lórí rẹ̀. Bello wá ṣe àpèjúwe ìwà Musa gẹ́gẹ́ bí ìwà ọ̀dájú àti aláìláàánú èyí tí ó mú ìtìjú àti àbùkù bá iléeṣẹ́ ológun àti gbogbo ọmọ ológun lápapọ̀. Ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ṣe ni ó yẹ kí ó máa dáàbò bò kí ó sì tún máa gbèjà àwọn ará ìlú ní iṣẹ́ tí ó gbà, kì í ṣe pé kí ó máa rán wọn lọ sí ọ̀run àrèmábọ̀. Adelé igbákejì ètò òfin ti ilé-ẹjọ́ 3 Division Major Aminu Maruwa sọ̀rọ̀ lẹ́yìn ìdájọ́ wípé iṣẹ́ àwọn pè fún kíkó ara ẹni ní ìjánu àti ṣíṣe ìdájọ́ òdodo. Ìdájọ́ yìí ṣe àfihàn àpẹẹrẹ ohun rere tí ó sì tún jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ọmọ ológun wípé ẹnikẹ́ni tí ó bá hu ìwà àìtọ́ tàbí ṣe lòdì sí òfin níta nípa kí àwọn ohun ìjẹ́lóró wà ní ìkáwọ́ rẹ̀ lọ́nà àìyẹ yóò lọ sí ẹ̀wọ̀n ọdún 2 tí àwọn yóò sì tún lé e kúrò lẹ́nu iṣẹ́ lọ́wọ́ òfo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Mínísítà ti ìlú Àbújá Nyesom Wike ti sọ pẹ̀lú ìdánilójú pé gómìnà Sim Fubara ti ṣetán láti padà sí ipò rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Rivers lẹ́yìn ìsinmi ìgbélé olóṣù 6 tí ààrẹ Tinubu fún un nípa gbígbé ìjọba pàjáwìrì kalẹ̀ sí ìpínlẹ̀ náà èyí tí ó wáyé nínú oṣù kẹta March ọdún 2025 nígbà tí ètò òṣèlú ń dá wàhálà sílẹ̀ ní ìpínlẹ̀ náà láàrin gómìnà, igbákejì rẹ̀, olórí ilé-ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ àti àwọn ẹni tí wọ́n gba ipò lọ́wọ́ wọn. Bí ó tilẹ̀ jẹ́ pé Fubara kò sí ní orílẹ̀-èdè yìí nígbà tí ààrẹ Tinubu gbé ìjọba pàjáwìrì kalẹ̀ ní ìpínlẹ̀ náà ní Ọjọ́rú. Nínú ọ̀rọ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò èyí tí iléeṣẹ́ móhùnmáwòrán Channel ṣe fún Wike ní Ọjọ́bọ̀, níbẹ̀ ni ó ti sọ̀rọ̀ jáde síta wípé Fubara ti ṣetán láti padà sí orílẹ̀-èdè yìí kí ó sì bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ padà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Rivers. Wike wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé òun ti dáríjì àti pé òun kì í bá ẹni tí òun bá ń bájà ṣe papọ̀. Òun ti kúrò nínú àwọn olóṣèlú tí yóò sọ̀rọ̀ kan lánàá tí ó bá di òní tí òun yóò yí ẹnu padà wípé òun kò sọ bẹ́ẹ̀ mọ́. Nítorí ìdí èyí, òun ti gbàgbé gbogbo aáwọ̀ tí ó wáyé láàrin àwọn. Ohun tí ó kù ni pé kí àwọn tẹ̀síwájú bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ènìyàn kan kò fẹ́ kí àlàáfíà jọba ní ìpínlẹ̀ náà tí wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n sì tún ń túmọ̀ òfin lọ́nà tí ó pé wọn. Àwọn kan náà ló ń dá ààrẹ Tinubu lẹ́bi wípé ìgbésẹ̀ tí ó gbé kò bá òfin mu èyí tí ó dá àlàáfíà jọba padà sí ìpínlẹ̀ Rivers. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Àbúrò gómìnà náà tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyòṣe, Ọ̀túnba Emmanuel Fáyòṣe ti fà sẹ́yìn kúrò nínú ètò ìdìbò alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti ẹgbẹ́ òṣèlú People Democratic Party (PDP) ti ìpínlẹ̀ Èkìtì nípa fífi ẹ̀sùn kan alága àpapọ̀ ti ẹgbẹ́ òṣèlú PDP, Ambassador Umar Damagum wípé ó ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú tí ó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ All Progressives Congress (APC). Ọ̀túnba Emmanuel Fáyòṣe ṣe ìkéde ìpinnu rẹ̀ yìí síta níbi ìpàdé àwọn oníròyìn ti ìlú Àbújá ní Ọjọ́bọ̀. Ó tún wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé òun tún kọ̀wé fi ẹgbẹ́ sílẹ̀ nítorí pé àwọn adarí ẹgbẹ́ ní abẹ́ Damagum àti Anyanwu ṣe ìdènà fún ìlọsíwájú ẹgbẹ́ òṣèlú PDP ti ìpínlẹ̀ Èkìtì tí wọ́n sì fi ń dá àwọn ènìyàn lójú wípé ètò ìdìbò alákọ̀ọ́bẹ̀rẹ̀ fún ipò gómìnà kò lè ṣe àṣeyọrí nítorí pé oko ìkùnà ni ó ń lọ àti pé àwọn ìròyìn tí àwọn ń gbọ́ tún ti tú àṣírí wípé ètò ìdìbò gómìnà tí àwọn fẹ́ ṣe ti gbàbọ̀dè nítorí pé ẹnikẹ́ni tí ó bá jáwé olúborí nínú ètò ìdìbò náà ní àwọn àjọ elétò ìdìbò INEC ni wọn kò ní gbà á láàyè láti díje pẹ̀lú gómìnà ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ náà. Ó wá tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé òun ti sọ fún gbogbo àwọn alátìlẹyìn òun láti ṣọwọ́ àgbéjẹmọ́wọ́ kí wọ́n dúró de ìgbésẹ̀ tí ó kàn tí òun fẹ́ gbé. Ní ìparí ọ̀rọ̀ rẹ̀ ló ti sọ pé kí àwọn ènìyàn lọ ka ìtàn ìgbé ayé àwọn ọ̀tá àwọn wọ̀nyí. Ṣe ni wọn yóò rí pé ayé ẹnìkọ̀ọ̀kan wọn kún fún ìbànújẹ́, ìyà tí ó lè yà wọ́n kúrò láti jẹ́ kí wọ́n hùwà rere àti ìkorò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìjọba àpapọ̀ ti fọwọ́ sí fífi èdè China sínú ètò ẹ̀kọ́ kíkọ́ àwọn akẹ́kọ̀ọ́ ti ilé-ìwé àgbà ti girama
èyí tí ètò ẹ̀kọ́ ìlànà náà yóò bẹ̀rẹ̀ nínú ètò ọdún tuntun 2025-26. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ìgbà tí àwọn àjọ tí wọ́n máa ń ṣe àtúnyẹ̀wò ètò ẹ̀kọ́ ti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama (Basic and Senior Secondary Education Curriculum) ti Nigeria Educational Research and Development Council (NERDC) lábẹ́ ìṣàkóso Federal Ministry of Education ti ṣe àtúnyẹ̀wò ètò ẹ̀kọ́ kíkọ́ tán, ni wọ́n tún wá ṣàlàyé wípé ìyípadà yìí yóò lè fún àwọn akẹ́kọ̀ọ́ ní àǹfààní láti lè máa kẹ́kọ̀ọ́ èdè China pẹ̀lú ẹ̀kọ́ èdè Faransé (French) àti ti Arabic gẹ́gẹ́ bí ara èdè ilẹ̀ òkèèrè. Akọ̀wé fún ètò ẹ̀kọ́ ti ìlú Àbújá, Dókítà Danami Ayọ̀ ni ó kéde ọ̀rọ̀ yìí síta níbi ìpàdé ohun ìfilọ́lẹ̀ ti ẹlẹ́ẹ̀kẹrìnlá 14 China Corner tí ó wáyé ní iléèwé Government Secondary School Tundu Wada, Àbújá. Danami wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé èdè China yìí ni ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ń lò fún òwò ṣíṣe, ètò ẹ̀kọ́ àti ti ìrìn-àjò ìgbafẹ́ àṣà. Nítorí ìdí èyí ni ìpinnu àwọn láti máa kọ́ ẹ̀kọ́ èdè náà jẹ́ èrò tí ó dára. Ó tún wá ṣàkíyèsí wípé ètò ìlànà yìí ti fi ìdí múlẹ̀ ní ìlú Àbújá. Ìbáṣepọ̀ àwọn pẹ̀lú orílẹ̀-èdè China ti bí ìdásílẹ̀ China Corner 13 àti ìpàdé ìfilọ́lẹ̀ ti 14th Corner èyí tí àwọn ń ṣe lọ́wọ́lọ́wọ́. Agbaninímọ̀ràn ti China Embassy ní orílẹ̀-èdè Nàìjíríà, Yang Jiechi, ṣàpèjúwe ìlànà ètò ẹ̀kọ́ titun yìí gẹ́gẹ́ bí àfihàn tí ó tún jinlẹ̀ láàárín àwọn orílẹ̀-èdè méjèèjì. Ó tún wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ní ọdún 12 sẹ́yìn, ìbáṣepọ̀ láàárín orílẹ̀-èdè Nàìjíríà àti ti China ló bí Chinese Corner tí ó wà ní ìlú Àbújá. Ìbáṣepọ̀ yìí tí ó tún dán mọ́rán ló tún ṣokùnfà ìdásílẹ̀ àwọn sẹ́ńtà tuntun mìíràn yìí tí ó tún ṣàmì ìpele lọ́nà ọ̀tun mìíràn. Àwọn ohun tí ó ń kan àwọn ènìyàn lóminú kò ju wípé bí ìlànà ètò ẹ̀kọ́ tuntun yìí yóò ṣe kárí gbogbo ìpínlẹ̀ tí ó wà ní orílẹ̀-èdè yìí. Èyí tún ni ìbéèrè tí àwọn olùdásílẹ̀ iléèwé, olùkọ́ àti àwọn tí ó máa ń ṣètò ìwé atọ́nà curriculum content yóò ṣe ní àǹfààní sí ohun èlò ẹ̀kọ́ àti irinṣẹ́ fún kíkọ́ ẹ̀kọ́ èdè China. Ṣùgbọ́n ìjọba àpapọ̀ ti ṣèlérí pé àwọn yóò ṣètò gbogbo nǹkan tí àwọn ènìyàn nílò lórí ètò ẹ̀kọ́ èdè tuntun náà kí àwọn tó bẹ̀rẹ̀ kíkọ́ rẹ̀ jákèjádò orílẹ̀-èdè yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláì lọ kàn sí YouTube channel ìròyìn lérèfé. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀, kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ó dàbọ̀.